ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó báyìí ti jẹ́ kó di mímọ̀ wípé ìjàmbá alágbára kan wáyé ní agbègbè Kéńtà Ìdí-Àbá nílùú Abẹ́òkúta tí ṣe ìpínlẹ̀ Ògùn. Ìjàmbá náà lágbára débi wípé ó mú ẹ̀mí àwọn èèyàn lọ tó fi mọ́ ọmọdékùnrin kan. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, awakọ̀ yìí ní ìjánu rẹ̀ ṣàdédé sọnù tó sì fò lọ sí òdì kejì ọ̀nà látàrí eré àsápajúdé. Àwọn tó wà ní agbègbè náà lákòókò tí ìjàmbá náà ṣẹlẹ̀ jẹ́ kó di mímọ̀ pé awakọ̀ ọkọ̀ yìí ló ń bá eré burúkú bọ̀ láti ibi tó ti ń bọ̀ kó tó di wípé ṣàdédé ní ìjánu rẹ̀ sọnù tó sì fò wá sí òdì kejì, léyìí tó fi wá yà wá pa àwọn tí wọ́n jẹ́ òǹtajà tí wọ́n ń ṣọrọ̀ ajé wọn jẹ́jẹ́jẹ́jẹ́ lápá kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Ọkọ̀ náà kọlu ọmọdékùnrin kan tí ọmọ náà sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn obìnrin tó jẹ́ alábìamọ méjì níye mìíràn wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí wọ́n sì ti gbé wọn lọ sílé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní agbègbè Ìdí-Àbá fún ìtọ́jú tó péye. Àwọn oṣojú mi kòró tí ìṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ sọ wípé yàtọ̀ sí pé awakọ̀ náà sá eré àsájù, bákan náà ló dàbí ẹni wípé awakọ̀ náà ti mu ọtí yó kẹ́ri látàrí bó ṣe jẹ́ wípé wọ́n bá àwọn ìgò ọtí tó jẹ́ bí egbògi ọlọ́tí nínú ọkọ̀ náà. Ọkọ̀ yìí bó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ṣetán láti dá sẹ̀ríà fún àti awakọ̀ àti ọkọ̀ náà látàrí bó ṣe gba ẹ̀mí ọmọdékùnrin náà tó jẹ́ ọmọ kékeré ọmọ òpóǹlò. Ọkọ̀ yìí ló jẹ́ ẹ̀yà Toyota Camry pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ APP 429JN. Wàyíò àti ọkọ̀ àti àwọn tó wà á ni wọ́n ti wà níléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ olú iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe àkóso agbègbè Kéńtà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìbéèrè tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sì wà níbi tí ìjàmbá náà ti ṣẹlẹ̀ láti lè dẹ́kun ìgbésẹ̀ ìbínú tí àwọn ọ̀dọ́ fẹ́ gbé lórí ìjàmbá náà. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.